يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما اللهم صل ما بينوتي تو يا رب صل على mo ti sọ pé ó ti tó bá náà èyí tó kù tó fẹ́ kọ ya Rabbi salli ala Nabiy wa sallim balig ilahi Zemzem ya salami so ó ti kí anabi bá náà ayo bá náà Muhammad ara sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammadin salatan tuhabbib biha ilayya al-ibadata wal hasanat wa tunqi biha qalbi min jami' dhulmat Amin. wa tarhamni biha fil hayati wa fil mamati ya rabbal alamin. Amin. Gbogbo abiyamọ tí bá ń bẹ ń bí ẹ bá yorùbá ń dẹ Muhammad. sallallahu alayhi wa sallam. Asalatu tó fẹ́ ṣẹlẹ̀ kan jẹ́ ajó pé mẹ́ta ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Ẹni bá wíìtì kẹta kò ní mọ̀ dààmú tí dààmú fi tán lẹ̀. sallallahu alayhi wa sallam. Mo kí ìkàlẹ̀ àwọn bàbá. Àjànàkú kọjá mórí nǹkan fìrí. Àràbà títí lẹ́gì. Bàbá tó jásí wípé kẹlímọ́tò wàjíza tẹ́ni kì í ṣe bàbá ti tó. Torí wípé bàbá wa albahru fawqa albahri. adama Allahu hayatahu. Ibaratun ibrahimiyatun fridawsiyatun nikahiyatun dakhma. Bàbá wa albahru fawqa albahri. Ọ̀tọ̀ ní ká gbéyàn lódò, ọ̀tọ̀ ní kéèyàn tún ju odò lọ. Ẹlòmíì débi odò ó tẹ̀rí sí ni. Ṣùgbọ́n bàbá wa tún ṣe kí ni? Bàbá wa tún jù lọ. Kọ́lọ̀ wọlé Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Kó wọlé pé ọ̀dọ̀ yín náà ní darí ọ̀dọ̀ náà sí. Kó wọlé gbogbo àwọn ẹni Ọlọ́run yẹn tẹ gbà fún tẹ kó yẹn wọn kéré rí. Ala inna Dákun awliya 5 minutes ni. Allah. 5 minutes ni dákun. Kó wọlé gbogbo wọn wájú Ọlọ́run tẹ kó yẹn wọn kéré rí. rahmatullahi alayhim. Kó wá wọlé ọ̀gá ogun wọn ti sànẹ́bù wa Muhammad. sallallahu alayhi wa sallam. Kó wá wọlé ọ̀gá tiẹ̀ náà ti ń ṣe Ọlọ́run fúnra ara rẹ̀ bá ní Allahu Akbar. Allahu akbar. Àti bọ̀tán rádaràda Ọlọ́run yóò tọ́ sí yín bàbá. amina ya Allah. Alibarika Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Èyí tún padà bọ̀ wá sọ̀rọ̀ bàbá Ọlọ́run jẹ́ àrí bàbá wa pẹ́. Àmín. Mo wá tàtàrà ti bàbá náà mo kí àwọn àfa wa gbà ní kàlẹ́ bákan náà. Bàbá wa tí a ti pé ti bá pè wọ́n bí mo ti fẹ́ pè wọ́n yìí ó yẹ kí afa Ibrahim kí wọ́n tún mi ṣe lẹ́ẹ̀kan náà àwọn bàbá wa Al-Firdausi. adama Allahu hayatahu. Ọlọ́run jẹ́ àrí àwọn bàbá wa pẹ́. Àmín. Alibarika Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ó ti dábàá náà. Àná Ọlọ́run jẹ́ àrí pẹ́ bàbá. Àmín. Alibarika Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Mo wá kí àwọn bàbá wa tí wọ́n tún wà ní ọwọ́ ẹgbẹ́ wọn bákan náà. Mo wá tàtàrà kí lẹ́yìn bàbá Sheikh Mustapha lábẹ́ ìṣẹ́jú márùn tí wọ́n fún mi náà tọ̀ bàbá wa Sheikh Abdul Qadir Mustapha ọlọ́njàrí yín pẹ́ o. Àmín. Lábẹ́ ìṣẹ́jú márùn tí wọ́n fún mi òní náà ni mo fẹ́ lò mo sì fẹ́ kó kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n gbẹ̀yìn bàbá wa tẹ wà ń kalẹ̀ yìí ẹ kọjá kí yẹn fẹ́ kí n lẹ́yìn àárín wákàtí kan kó wá lòun ò rí yín kí ṣùgbọ́n mo fi bàbá wa tó jásí pé oúnjẹ tó bá ti mọ ìròyìn tó fẹ́ ròyìn omi tó sọ wípé gbogbo tí ń jẹ́ omi o gbogbo ìròyìn tó kó sára rẹ̀ ìwọ mọ̀ tán o sì fẹ́ ròyìn ẹ̀ fún wa tán ìjọ náà lọ́tò lè ròyìn bàbá wa tán
àwọn náà ni bàbá wa lókè odò. Adamallahu hayatahu. mo fi wọn mo fi kí gbogbo kalẹ̀ lápapọ̀ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi ẹ dákun ẹ má wa bínú torí barakatuh. Ọlọ́run yà fà wá o. lábẹ́ ìṣẹ́jú mẹ́ta tó kù tí fi gbé fèrè yìí lẹ̀ kalimatun wajiza ọ̀rọ̀ tí mo fẹ́ ká gbámú òní náà ni wípé nǹkan mẹ́ta kan bẹ tó jásí wípé tó bá ti ń bẹ lára èèyàn tába wá títí tá a rí pé tó ń pera rẹ láfa tá a wá rí nǹkan mẹ́ta ẹ̀ ń bẹ kò sí ti ń jí àfa lára rẹ nù gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ lọ́lọ́run wá parí fún bàbá wa gbogbo àwa ọmọ kéwú láyé àtàwa tá a sọ pé à ń kéwú àtàwa tá a tún kéwú kun náà gbogbo wa yányán ẹ jẹ́ àkọ́kọ́ lọ lé nǹkan mẹ́ta yẹn náà èyí tó wá bo gbogbo ẹ̀ lórí òní náà ni àníyàn àníyàn wo lọ fi ń kéwú tó fi ń ké gan-an bó la níyàn rẹ ti rí. sáníyàn pọ̀ fẹ́ rí àfa rẹ lẹ́sẹ̀ tó bá ga ni àbíbò kárí ọmọ kéwú lé ní láti kóordinẹ́tì gbogbo wa náà la mọ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́mi ò bá ti blọ́ọ̀gì ilé àfa rẹ̀ kò tí ì jẹ́ yẹn. ẹ jẹ́ àpadà síbi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn àìsí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lára wọn ni ò jẹ́ kí ìjà àfa yẹn jáde ni ò jẹ́ kí kéwù yẹn wúlò. àkọ́kọ́ bẹ́ẹ̀ sifatul jalal kò sí tí mú yàn tóbi gbogbo ẹni tá a bá ti ń pè láfa agbọ̀lọ̀ gba sifatul jalali lára rẹ̀ báyìí pé àfa ni ọlọ́tọ̀ Ọlọ́run ló ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lóòótọ́ kò bá wa gbádá kó tó tóbi. ṣùgbọ́n ó wá bùn ọ̀rẹ́ rẹ̀ tí sànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó wá kó méjèèjì àti tiẹ̀ o àti tọ̀rọ̀ rẹ̀ ó wá mú fún gbogbo ẹni tó bá jẹ́ sí pé lóòótọ́ àfa ni ẹ̀gbọ́n mi yé tó jẹ́ sí pé lóòótọ́ àfa ni gbogbo wa ń sìn àárọ̀ lọ́n rí ṣùgbọ́n àmọ̀pọ̀lọ́ ń pọ̀ létí àmọ̀pọ̀lọ́ ń tóbi àsìní ìgbà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n a mọ̀ wípé anabi ṣe kíni anabi tóbi ó pọ̀. àbá anabi ò tóbi lọ́dọ̀ ó bá tóbi yòókù anabi Muhammad sallallahu alayhi wa sallam. bá a ti bá ìgbà mọ̀lára ṣe ká Ádámù tó tọ́lọ̀ ò kádàrá ká rí wọn báyìí wájìhàn bí wájìhìn kò sẹ́ni tí ó ní baba ṣe ká Ádámù ò pọ̀ létí ẹbí ò bá pọ̀ létí mọ̀lára Sheikh Muhammad Saheed Ọláwùmí ńkọ́ rahimahullahu ta'ala. bí o bá pọ̀ létí mọ̀lára fadilatu Sheikh Mufti Diyar Sheikh Musa Yahya Agboola ńkọ́ adamallahu hayatahu. ẹ bó o bá rí ogbà àwọn tí a wí bàbá wa ní kálẹ̀ gan ṣé wọn pọ̀ létí ni adamallahu hayatahu. bàbá lókè èdè pọ̀ létí àbí wọn pọ̀ létí ẹ dá mi lóúnjẹ mọ́ wọ́n pọ̀. àkọ́kọ́ ntẹ̀yìn gbọ́dọ̀ kọ́kọ́ wà nù bọ́ ọ bá ti kọ́kọ́ rí yìí wọ́n mọ bàbàrà rẹ wọ́n bàbàrà mímọ̀ tí ń bẹ lára rẹ ẹ̀kejì nítorí àsìkò sifatul kamal. sifatul jamal èèyàn gbọ́dọ̀ ní ẹwà kì í ṣe handsomeness pupa àbí dúdú là ń wí o ìmọ̀ tí ń bẹ lára rẹ gbọ́dọ̀ bùn ọ́ lẹ́wà ìyálà òbúrẹ́ wà ní àbúrò rẹ tá ń sọ gan-an sẹ́lẹ̀ bí mà àbúrò àbò tìrí sá yorùbá ní Muhammad hada sallallahu alayhi wa sallam. kàní bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó yá sí wípé èyí tí ń bẹ lára wọn náà ló bu ẹwà kún wọn láì lo cream. ìmọ̀ máa ń bu ẹwà kún yẹn ni ẹlòmíì opportunity ni ó máa wá kò wá tí ó fi lo opportunity yẹn tó bá dé kò sí tí ó fi lo opportunity yẹn tó kọjá mímọ̀ yẹn ìjọ tó bá ti sọnù ó ti sọ gbó nǹkan nínú bí mọ̀mọ́ yẹn bá ti wá jòkó sí ọ lára sifatul jamal ó gbọ́dọ̀ jòkó sí ọ lára ọ̀rẹ́ wa lójú gbogbo èèyàn ẹ wá rí ìkẹta òní náà ni sifatul kamal kamal ebi náà ń sọ táyì màfà kí ó lérè sifatul kamal so ìròyìn wípé pípé gbogbo tí ń jẹ́ pípé láyé kò síbi tá máa ń wá sí tabako lọ́dọ̀ Ọlọ́run
abasori anabiwa Muhammad sallallahu alayhi wa aba sallam. kò lọ́dọ̀ àwọn yìí kò síbi tó tún kù tán wá sí tó kọjọ́ ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run ṣé bẹ́ẹ̀ ló wá rí láyé lẹ́ni Ala inna awliya Allah. ṣé bẹ́ẹ̀ ló rí láyé lẹ́ni La khawfun alayhim. mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá wí Wala hum yahzanun. gbogbo ẹ̀ lọ́lọ́run wá parí fún bàbá wa Ala. ìjọ dákúndákún wa ọ gbé mi rìn tẹ́lẹ̀ mi ní gbéra mi rìn ó ti tó báwọn mọ jàǹdà sí ma ayé wa anabi Muhammad Sallallahu alayhi wa sallam. ìjọ tí yóò bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta ọ lè rí àwọn bàbá wa yìí jọ ìjọ tó bá ti mọ̀ pé lóòótọ́ ló wù ọkọ rí bàbá òkè odò ti rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ gbọ́dọ̀ mójútó ẹ dákun ẹ bá ń tẹ́wọ́ jẹ mọ́ èyí tó bá ti wọ́nù ká ni ọba nà sí bàbá bàbá wa lókè odò èyí tó bá ti wọ́nù ká ni ọba nà sí bàbá wá wíwá ká yìí tẹ̀lé mi wípé ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. Ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. èmi ò tẹ́ni tí wọ́n agbádá wájú àwọn àbá wa o àyìn tó bẹ́ẹ̀ agbádá àfáwọn ọmọ kìnìún ni mo wọ̀ bí n bá ti kó n bí nísìnyí ọ̀dọ̀ àfáwọn ọmọ kìnìún ni lọ yorùbá ń dán Muhammad. Sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n mo wò pé ṣé tí wọ́n á dọ́nà yín wá chẹ́ǹgì aṣọ ni bàbá wa yẹn ṣe aláníyàn bùsọ̀mọ̀ bàbá wa máa ń kó ọmọ jọ ọmọ fẹ́ kó dà fún ọmọ ni ẹ bá nà kásí bàbá kẹ ní ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. Ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. kí wàá ló dé ẹsẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé Ẹ padà lùlù. ẹsẹ̀ ló máa rọ̀. kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. ó bá dìde díẹ̀ aṣubú padà. Tó bá dìde díẹ̀ àṣubú Bàbá wa. padà. àwa ò fẹ́ nínú ayé ẹ̀yìn. Àwa ò fẹ́ nínú ayé ẹ̀yìn. ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. Ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. kí wàá ló dé ẹsẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé ẹsẹ̀ ló máa rọ̀. kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. bó bá dìde díẹ̀ aṣubú padà. Bó bá dìde díẹ̀ àṣubú padà. Ọlọ́run àwa ò fẹ́ nínú ayé ẹ̀yìn. Allah àwa ò fẹ́ nínú ayé ẹ̀yìn. wíkà sí ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. Ó ti jáde ó lé lọ́sẹ̀ mẹ́ta. kí wàá ló dé ẹsẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé ẹsẹ̀ ló máa rọ̀. kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. Kí wàá ló dé apá ẹ̀ ló máa rọ̀. ó bá dìde díẹ̀ aṣubú padà. Allah bó bá dìde díẹ̀ Náwó sí àṣubú mi. padà. èmi ò fẹ́ nínú ayé mi. Èmi ò fẹ́ nínú ayé. lé àti ẹnu bàbá orí pótókọ̀ yẹn náà mo ṣì wà wọ́n ní kí n sọ fún alfa wa Zemzem pé barakallahu fikum Amin. bá ń ṣàmì dáadáa Amin. albarka Mustapha rasulillah Sallallahu alayhi. wala hawla wala quwwa Illa billah. àti sifatul jalal àti sifatul kamal àti sifatul ìkìlẹ̀ kẹta àti sifatul ìkìlẹ̀ kẹta mẹ́rẹ̀ẹ̀ta yẹn ọlọ́run jò mọ́ pèsè yín lára sí Amin. mo kí wọlé àwọn àgbàlagbà lásìkò gbà tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́